A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìwádìí ti jẹ́ kó di mímọ̀ wípé àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC ti gbé ìgbésẹ̀ fún ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ láti ọjọ́ 2 oṣù kẹjọ ọdún yìí. Bí ó tilẹ̀ jẹ́ pé àṣẹ ilé-ẹjọ́ ṣì múlẹ̀ lórí ìgbésẹ̀ yìí tí ó yẹ kí ó wáyé ní oṣù kẹfà, àwọn akọ̀ròyìn rí gbọ́ wípé àjọ NLC ní àwọn kò lè lajú sílẹ̀ máa wo bí ìyà ṣe ń jẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí àyọkúrò ìrànwọ́ epo tí ó ti mú ìṣẹ́ òun òṣì bá ọ̀pọ̀lọpọ̀. Bí a kò bá gbàgbé wípé ìjọba ààrẹ Bọ́lá Tinubu wọ́ àjọ òṣìṣẹ́ lọ ilé-ẹjọ́ ní oṣù kẹfà láti dènà èròǹgbà wọn lórí ìyanṣẹ́lódì tí ó fẹ́ wáyé ní gbàrà tí wọ́n yọ ìrànwọ́ epo. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba àpapọ̀ gbé ìgbìmọ̀ dìde tí yóò jíròrò pẹ̀lú àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò, ìgbìmọ̀ òṣìṣẹ́ NLC ní ìgbìmọ̀ ìjọba kùnà láti bá àjọ wọ̀nyí sọ ohunkóhun. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, akápò ẹgbẹ́ NLC Hakeem Ambali sọ wípé lóòótọ́ ni àwọn ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 7 lánàá láti fi parí gbogbo ìjíròrò wọn pẹ̀lú àjọ òṣìṣẹ́ tàbí kí wọ́n fojú wi ìyanṣẹ́lódì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Akàwégboyè Wọlé Ṣóyínká ti rọ ìlúmọ̀ọ́ká olórin Afrobeat Davido láti kọ etí ikún sí àwọn tí wọ́n ń pè fún ìtọrọ ìdáríjì lórí àwo rẹ̀ tuntun tí ó gbé sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Davido pẹ̀lú iléeṣẹ́ orin rẹ̀ gbé àwo kan tí ó ń fa awuyewuye lórí ẹ̀rọ alátagbà. Orin oníṣẹ́jú 55 45 seconds tí àkọlé rẹ̀ ń jẹ́ Jayé lọ tí ó gbé sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ní ọjọ́ Ẹtì tí ó kọjá ni àwọn afọkànsìn Mùsùlùmí kan sọ wípé ó tàbùkù bá ẹ̀sìn. Fún ìdí èyí, kí ó tọrọ ìdáríjì, láì jẹ́ bẹ́ẹ̀ àwọn yóò pè é lẹ́jọ́. Àwo orin náà ni ó ṣe àfihàn àwọn aládùúrà Mùsùlùmí lọ́kùnrin tí wọ́n ń jó níwájú mọ́ṣáláṣí yálà kí wọ́n máa gba àdúrà. Ijó jíjó yìí ni àwọn Mùsùlùmí pè ní ìtàbùkù sí ẹ̀sìn. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti pa àwo náà rẹ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lẹ́yìn ọjọ́ 2 tí ó gbé sórí afẹ́fẹ́, síbẹ̀ àwọn Mùsùlùmí kan ṣì ń béèrè fún títọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ará ìlú. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde tí Ṣóyínká gbé jáde ní àná ọjọ́ Ìṣẹ́gun ni ó ti sọ wípé Davido kò jẹ Mùsùlùmí kankan ní ẹ̀bẹ̀. Ṣóyínká tẹ̀síwájú wípé gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ti sọ ọ̀rọ̀ àbùkù sí àwọn Kìrìsìtẹ́nì síwájú àkókò yìí tí ẹnikẹ́ni kò béèrè ẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀. Ó fi kún un wípé ṣé orin Davido ni ó dáná sun Deborah Yakubu, akẹ́kọ̀ọ́ onípele kejì ní ilé ẹ̀kọ́ gíga Kìrìsìtẹ́nì ní ìpínlẹ̀ Sokoto tí àwọn akẹ́kọ̀ọ́ Mùsùlùmí dáná sun látàrí wípé wọ́n ní ó sọ ọ̀rọ̀ àlùfàǹṣá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria CBN ti sọ wípé àwọn tí ń ṣe ìpalẹ̀mọ́ owó àtijọ́ 200, 500 àti ẹgbẹ̀rún náírà 200, 500 and 1,000 naira nígbà tí owó náírà tuntun ṣe ìrọ́pò rẹ̀. Adelé gómìnà CBN Fọláṣọdún Ṣónúbí ni ó sọ eléyìí di mímọ̀ lánàá ọjọ́ Ìṣẹ́gun lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ wọn tí ó wáyé ní ìlú Àbújá. Bákan náà ni wọ́n ṣe àlékún èrè owó ìfipamọ́ olóṣooṣù láti 18.5% sí 18.75%. Nígbà tí ó ń dáhùn ìbéèrè àwọn akọ̀ròyìn, Ṣónúbí sọ wípé bí wọ́n bá ṣe àyípadà owó tí wọ́n sì fọ́n ọn síta, ó ní iye ọjọ́ tí yóò lò kí wọ́n tó palẹ̀mọ́ owó àtijọ́ kúrò nílẹ̀. Ó ní èyí ni àwọn ń ṣe lọ́wọ́. Ìṣẹ̀dálẹ̀ owó ni wípé pẹ̀lú pẹ̀lẹ́kùtù ni owó àtijọ́ yóò fi kásẹ̀ nílẹ̀. Oṣù kẹwàá ọdún tí ó kọjá ni gómìnà CBN tó ń rọ́kúnlé lọ́wọ́ ṣe ìkéde àyípadà owó náírà tí ó ga jùlọ nígbà tí ó sọ fún àwọn ará ìlú kí wọ́n lọ yọ̀ǹda gbogbo owó àtijọ́ ọwọ́ wọn sí ilé ìfowópamọ́ kí ó tó di ìparí oṣù kìíní ọdún 2023. Ìgbésẹ̀ yìí fa ìfàsẹ́yìn fún ọrọ̀ ajé tí ó mú ìṣẹ́ òun òṣì
tí ó fa ọ̀pọ̀lọpọ̀ fàákájà tí ó yọrí sí dídáná sun àwọn ilé ìfowópamọ́ kan àti ẹ̀rọ owó ATM machine. Lára àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n gbé gómìnà CBN àti ìjọba àpapọ̀ re ilé-ẹjọ́ kí ilé-ẹjọ́ gíga the Supreme Court tó pa á láṣẹ kí wọ́n sì máa ná owó ọ̀hún lọ títí di ìparí ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Inú fu àyàfu ni ó gbòde kan ní ìpínlẹ̀ Enugu lẹ́yìn ikú ẹni mẹ́ta tí a gbọ́ wípé ó wáyé nínú ìfẹ̀hónúhàn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn oníṣòwò ń fọ́nká sígboro ní òwúrọ̀ òní láti fi ẹ̀hónú wọn hàn lórí bí ìjọba ìpínlẹ̀ ṣe ti ṣọ́ọ̀bù wọn pa nítorí wọ́n kọ̀ láti ṣí ṣọ́ọ̀bù ní ọjọ́ Ajé. Ṣùgbọ́n ìfẹ̀hónúhàn yìí ni a gbọ́ wípé ó yọrí sí ìtàjẹ̀sílẹ̀ pẹ̀lú ikú ènìyàn mẹ́ta. Fọ́nrán orí ẹ̀rọ ni ó ṣe àfihàn òkú ọkùnrin méjì àti obìnrin kan. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba ti rán àwọn aláàbò ìlú síta fún àlàáfíà, ẹnikẹ́ni kò tíì lè sọ ibi tí ọta ìbọn ti jẹ jáde. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu, Daniel Ndukwe ṣe ìlérí láti fi tó akọ̀ròyìn létí àbájáde ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti sọ wípé ìròyìn tó jẹ jáde wípé Ààrẹ Bọ́lá Tinubu ti fi kún owó iléèwé gíga ìjọba kì í ṣe òótọ́. Fún àwọn tí ó ń ṣiyèméjì, ifásitì ìjọba àpapọ̀ ṣì wà lọ́fẹ̀ẹ́. Olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìbánisọ̀rọ̀ Délé Aláké ni ó sọ eléyìí lónìí Ọjọ́rú nínú àtẹ̀jáde. Ó ní Ààrẹ Tinubu dúró lórí ìlérí rẹ̀ wípé gbogbo ọmọ orílẹ̀-èdè ni ó gbọ́dọ̀ ní àǹfààní sí ẹ̀kọ́ ní iléèwé gíga, kò ní fi ṣe ipò ọrọ̀ ajé tí òbí wà. Aláké sọ eléyìí sí ìfèsì àlékún owó iléèwé láti iléèwé gíga àti tìjọba tí ó wáyé ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ó ní àlékún yìí wà fún owó ilé gbígbé, owó ìforúkọsílẹ̀ àti àwọn ohun mìíràn tí ó yàtọ̀ sí owó iléèwé tuition free. Aláké fi kún wípé àǹfààní ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga yóò bẹ̀rẹ̀ ní ìgbaniwọlé fún sáà tí ó ń bọ̀ ní oṣù kẹsàn-án. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè Niger, Mohamed Bazoum, ni a gbọ́ wípé àwọn òṣìṣẹ́ aláàbò ìjọba fi sí àhámọ́ pẹ̀lú àṣẹ láti iléeṣẹ́ ológun. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹ̀ṣọ́ ni wọ́n ti ilẹ̀kùn ibùgbé àti ọ́fíìsì ààrẹ tí wọ́n sì kọ̀ láti yọ̀ǹda rẹ̀. Bákan náà ni wọ́n ti ilẹ̀kùn ọ̀dọ̀ àwọn mínísítà tí àwọn òṣìṣẹ́ kò rí ààyè wọlé sí ibi iṣẹ́. Fọ́nrán kan tí wọ́n fi ránṣẹ́ sí iléeṣẹ́ ìròyìn AFP ni ó ṣe àfihàn ológun kan pẹ̀lú ìbọn lọ́wọ́ tí ó ń sọ wípé àwọn ti pinnu lẹ́yìn tí àwọn ti mú ààrẹ láti tú ìwé òfin ká. Wọ́n dìbò yan ààrẹ Bazoum ní ọdún 2021 lábẹ́ ìjọba tiwantiwa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.